اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بني واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. Ìpáyà ọjọ́ kan tá ó dá gbogbo yín padà sọ́dọ̀ Ọlọ́run ọba tí ó wàá san kálukú lẹ́san iṣẹ́ tó gbélé ayé ṣe láláì ní ṣàbòsí sẹ́nikẹ́ni. Mo bí Ọlọ́run ọba fún ara mi àtẹ̀yin. Ọlọ́run dákun má jẹ́ a bá wọn wà nínú alábòsí níjọ́ tọ́lọ́run ọba rán wa létí ẹ̀ yìí. Òní yìí ló pé ìjẹjọ tárábìnrin kan sunkún wá sórí social media tó mú búrà dání. Ó dúró síwájú géètì ilé kan, ó ń fi èpè ránṣẹ́ sí Ustaz Murtaba Adédòkun tó jẹ́ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí. Mo wá bẹ̀bẹ̀ níjọ́ náà pé ẹ dákun ẹ má bà mí fún lésì. Mo ṣe Facebook post pé lágbára Ọlọ́run tó bá di òní yìí màá fèsì lórí ohun tárábìnrin náà ṣe. Àníyàn mi náà sì ni pé ká fún un láǹfààní pé gbogbo àwọn tó fẹ́ ṣèwádìí lórí nǹkan tó sọ yẹn, wọ́n jẹ́ ọ̀tá Islam tó jẹ́ kèfèrí ni o, àbí wọ́n jẹ́ ọ̀tá Islam tí ò mọ́ra wọn lọ́tá Islam, torí pé ẹlẹ́bọ pọ́nbélé àti àwọn Nasara àwọn yẹn fojú hàn gẹ́gẹ́ bí ọ̀tá Islam. Àwọn kì í tiẹ̀ wulẹ̀ ṣèwádìí. Tí wọ́n bá ti rí nǹkan kan tó lè tàbùkù Islam wọ́n á ti máa lò ó. Àwọn tá à ń sọ yìí wọ́n ti ń lo fídíò arábìnrin yìí, wọ́n ti fa àwọn kan ṣọwọ́ sí mi nínú ẹ̀. Àwọn ọ̀tá Islam kejì táwọn ò mọra wọn lọ́tá Islam, àwọn náà làwọn tí wọ́n ní àwọn ń bá súnnà jà. Kò yé àwọn torí pé mùsùlùmí ni wọ́n, súnnà ni wọ́n kórìíra. Èmi àtẹ̀yin ló wá yé pẹ́ni bá ń bá súnnà jà Islam náà ló ń bá jà, torí súnnà yìí náà Ọlọ́run fi rán ànábì sí wa ni. Ọlọ́run sì ní walladhina kafaru fata'asan lahum. Àwọn tí wọ́n ṣàìgbàgbọ́ ègbé ni fún wọn. Ó ní torí kíni dhalika bi annahum karihu ma anzala Allah, torí pé wọ́n kórìíra ohun tó wọn Ọlọ́run ọba sọ̀kalẹ̀. Gbogbo ẹni bá ti wá ní aslu tòun ìpìlẹ̀ tòun ni pé òun bá súnnà jà, kò mọ́rẹ̀ ní kèfèrí ni, wàláhì kò mọ́rẹ̀ ní kèfèrí ni. So àwọn kan wà bẹ́yẹn tó jẹ́ pé wọ́n kórìíra ohun tí Ọlọ́run ọba ní kànábì fi jíṣẹ́ fún wa. Kódà tó bá dá wọn lójú báyìí sẹ́yìn pé bẹ́ẹ̀ ni ànábì ló pàṣẹ, wọ́n kórìíra ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kò mọ́rẹ̀ ní kèfèrí ni. So àwọn wọ̀nyí náà wọ́n ti bọ́ sórí atẹ́gùn, wọ́n ti lo fídíò arábìnrin yẹn láti sọ̀rọ̀ òdì sí súnnà àti àwọn ahlu súnnà. Ìpín kẹta àwọn èèyàn, àwọn náà làwọn tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n nífẹ̀ẹ́ súnnà. Èèyàn á máa nífẹ̀ẹ́ súnnà kódà bí ò tí ì rí gbogbo ẹ̀ ṣe tán, mélòó lára náà rí ṣe nú ẹ̀. A dúpẹ́ fọ́lọ́run ọba tó fìfẹ́ sí wa lẹ́mìí. So irú àwọn wọ̀nyí fídíò yẹn kó wọn sí ìrújú, torí irú wọn la ṣe ń ṣàlàyé tá à ń ṣe yìí. Ṣe rí ìpín kínní, ìpín kejì, kò sírú àlàyé kan tẹ́nìkan fẹ́ ṣe kò ta létí wọn. Àwọn ò tiẹ̀ wá àlàyé yẹn tẹ́lẹ̀. Wọ́n ti rí nǹkan tí wọ́n lè fi lu súnnà àtàwọn tí ń ṣe ní pọ́npọ́, wọ́n ń lò ó lọ nìyẹn. Sísà tó sọ̀rọ̀ yìí bá wa ṣe fídíò 25 lẹ́yìn ẹ̀, kó ní kò rí bẹ́ẹ̀, wọn ò fẹ́ gbọ́ yẹn mọ́. Nípa báyìí mo fi àkókò yìí bẹ àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan tí wọ́n pè mí sákìyèsí pé tó bá ṣeé ṣe fún mi pé kí n mójú kúrò kí n má wulẹ̀ ṣe fídíò tèmi, pé kó má jẹ́ pé a tún mú ọ̀rọ̀ yìí peléke sí i. Mo dúpẹ́ fún wọn púpọ̀, àníyàn wọn dà.
bẹ́ẹ̀ náà là ní àwọn ọmọ ìyá wa dáadáa kan táwọn ní kò yẹ ká má ṣe o, torí pé irun tí arábìnrin yìí gbé jáde tó gbé hàn sórí atẹ́gùn yìí òun nìkan kọ́ ló ń dà láàmú, àwọn tó ń dà láàmú bẹ́ẹ̀ pọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé tiẹ̀ lọ́lọ́run fi ṣe sábàbí pé ọ̀rọ̀ yẹn á tó sọ ni. So mo dúpẹ́ kọ́lọ́run bá mi san àwọn ọmọ ìyá yìí lẹ́san rẹ̀. Níjọ́ kejì tí fídíò yìí jáde sórí atẹ́gùn, àwọn ọmọ ìyá wa dáadáa kan wọ́n lọ bá arábìnrin ọ̀hún jókòó pẹ̀lú ọkọ ẹ̀, àǹtí ẹ̀ náà sì wà ń bẹ̀. bí jókòó yẹn ṣe lọ, wọ́n ká fídíò ẹ̀, wọ́n ká ọ́díò ẹ̀ náà. èmi tiẹ̀ rò pé nǹkan àṣírí ni nígbà tí mò ń sọ fẹ́yàn kan pé mo kọ sórí Facebook pé mo ní lọ́wọ́ o, ṣùgbọ́n ó lè má need tọ́rọ̀ ò bá ṣe ní túláàsì fún mi pé kí n kó jáde. wọn á ní kíni ohun tó ti wà lórí atẹ́gùn already ní tó a jẹ́ pé ọlọ́run ọba fún rẹ̀ ti gbè mí jà nìyẹn, torí pé nínú fídíò yẹn àwọn tó wò ó fetí gbọ́ nígbà tí wọ́n ń bi léèrè pé kí ni mo fi ṣẹ̀ ẹ́, tó ní mi ò fi kankan ṣẹ̀wọ̀n. kọ́lọ́n sì bá mi ṣe dáadáa fún àǹtí ẹ̀, kò tara pé torí pàbúrò òun ni kó wá gbè lẹ́yìn àbòsí. ó sọ fún un pé bí ẹni yóò ṣe ṣẹ̀ ẹ́ pẹ̀lú bó ṣe ṣe yìí, àwọn ìṣesí yẹn ìtumọ̀ burúkú ló ní o, pé kódà òun mẹni tó sọ wípé ṣé kìí ṣe pé wọ́n ti drug ẹ̀ ni. téèyàn bá drug obìnrin tó sì mú búrà dání, kí ló ń suggest pé bóyá wọ́n fẹ́ fi tipa bá lò pọ̀. ọlọ́run dákun máa fọ̀ á mọ́ o. so mo dúpẹ́ púpọ̀ fún àǹtí ẹ̀, mi ì rí wọn sójú rí, but mo bẹ̀ ọlọ́run ọba àárín àwọn àtọlọ́hun ò ní dàrú, àárín àwọn àtọkọ wọn kò ní dàrú o. now nínú tí mo rò pó fà á tóun náà fi wá jáde síta tó wá bẹ̀rẹ̀ sí ní yìn mí, bákan ni mo rí bákan ni mo rí, àtìlẹ́yìn àǹtí ẹ̀ yìí máa wà ń bẹ̀. so ṣùgbọ́n téèyàn bá wo bí fídíò yẹn ṣe lọ, téèyàn gbọ́ gbogbo ohun tó ń sọ tó fẹ́ jọ àwíjàre lójú tiẹ̀ pé ìdí báyìí lòun fi ṣe é, mo fi ọlọ́run bá búra kò sí kan nínú ẹ̀ tèmi gbà wọlé. ṣùgbọ́n téèyàn bá ṣẹ̀, tó bá ti tọrọ àforíjì, kódà tó bá jẹ́ pé irọ́ kan ló ń pa ó mú òun ṣẹ̀, ká fohùn àtọlọ́run ọba adẹ́dà sílẹ̀. níjọ́ tó lóun fẹ́ wá sọ́dọ̀ mi, mo ní mi ì fẹ́ rí, torí pé tó bá wá mi ò mọ tí a tún lọ máa sọ lórí social media. mo ní mi ì fẹ́ rí, ṣùgbọ́n gbà tó di ìjẹta, àwọn ìyá tí wọ́n bí màmá ẹ̀, kọ́lọ́n bá mi ṣe dára fún ìyàwó àmọ́, wọ́n wá, wọn ò wá dá nìkan wá, wọ́n pe ìyá ọkọ ẹ̀ náà pé káwọn jọ débí, wọ́n jọ wá ní. bùrọ̀dá ọkọ, àǹtí ọkọ, ọkọ fúnra ẹ̀ àti ìmáàmù àdúgbò àwọn màmá wa yìí, gbogbo wọn lọ bí ẹni méje. wọ́n láwọn wá bẹ̀bẹ̀ ni wípé àwọn rò pó ṣìṣe, mo sì ní wàláhì mo gbẹ̀bẹ̀ wọn. ṣùgbọ́n tó bá fẹ́ máa ní àwíjàre pé nǹkan kan lòun fẹ́ ṣe, nǹkan báyìí ló mú òun ṣe, ìsọkúsọ ọ̀rọ̀ ni. ẹni bá wo fídíò yẹn á mọ̀ pé ìsọkúsọ ọ̀rọ̀ ni, mi ì fẹ́ lọ síbẹ̀ mọ́. ṣùgbọ́n mo sì takú pé màá ṣe fídíò yìí torí pé àwọn nǹkan kan jẹ́ nínú fídíò yẹn tí kìí ṣe ọ̀ràn ti ẹnìkan, àwọn ọmọ ìyá wa lóbìnrin tírú ẹ̀ ń jẹ lẹ́mìí pọ̀. torí pé nígbà tí òun rí nǹkan kan tó jọ àìṣedéédé, ó jọ bẹ́ẹ̀ ni mò ń sọ o, mi ì gbè lẹ́yìn ọkọ ẹ̀, mi ì sì gbè lẹ́yìn òun náà. òun rò pé àìṣedéédé kan ṣẹlẹ̀ látọwọ́ ọkọ òun, ó wá ń sọ̀rọ̀ nísọ pé àwọn àáfàá yín kúkú ti kọ́ yín pé báyìí ni kẹ́ ẹ máa ṣe sáwọn. nínú gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí, ìyẹn dùn mí ju gbogbo ẹ̀ lọ. mo dẹ̀ mọ̀ pé òun nìkan kó lárùn yẹn lẹ́mìí, ó pọ̀ bẹ́ẹ̀ náà àwọn sisters. ṣebí gbogbo halkọ̀ tá à ń ṣe orí afẹ́fẹ́ ló wà. èwo la fi kọ́ àwọn ọkọ yín tí ò sẹ́rí fún, ẹ pè wá sákèésí ẹ̀. kì í wá ṣẹ̀yìn obìnrin nìkan ló ń bá jà o,
àrùn burúkú yẹn wà lọ́rùn àwọn brothers kan náà tó jẹ́ pé táwọn náà bá kàn yìí tí ó wù wọ́n lára ìyàwó wọn, kódà tó bá jẹ́ pórí ẹ̀tọ́ lárábìnrin yẹn wà tí ò bá fẹ́ inú wọn mu, wọn ló ti lọ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfáà. Mélòó brother tó jẹ́ pé nígbà tó fẹ́ fẹ́yàwó ẹ̀, àwa náà ló wá bẹ̀ pé ká bá wọn lọ. Bẹ́ẹ̀ ni wọ́n nígbàgbọ́ pé tá a bá wọn lọ lé àná, wọ́n á rí àwọn tí wọ́n ṣe é fọmọ fún, tí wọ́n bá nírú wọn lẹ́yìn, wọ́n á yọ̀ǹda ọmọ fún wọn. Ṣé nítorí tọlọ́hun tẹ́ ẹ bá wá bẹ̀rẹ̀ sí ní ṣe ní tí ò tọ́, ẹ̀ ń ṣàbòsí sáwọn ọmọ tí wọ́n fún yín, táwọn ọmọ yìí bá wá fẹjọ́ sùn wa pé ká bá wọn bá yín sọ̀rọ̀, ṣé wọ́n ti tayọ àlàbí? Ìyẹn ni tàwọn brothers tí mo ní kò yẹ ká má sọ. Brother tó ní dandan àwa la máa bá wọn débẹ̀ tí wọ́n fi fún lọ́mọ. Brother yìí náà ni yóò máa wá kí ìyàwó ẹ̀ ń lọ pé etí ẹ̀ mélòó tí n bá tún gbọ́ ọ̀rọ̀ mi tó tún lọ rojọ́ mi fún Ustaz lágbájá wàá lọ nílé yìí. Èmi dẹ̀ máa ń sọ fáwọn sisters máa ní ẹ̀tọ́ ẹ̀ ni o. Èmi nìkan kọ́ láàfáà tí mo wà ń lò. Tó bá lóhùn ò fẹ́ kó o rojọ́ fún mi torí Ọlọ́run má déwájú mi wá rojọ́. Béèrè àfáà míì tó ní confidence nínú ẹ̀ tọ́kàn ẹ̀ balẹ̀ sí, lọ fẹjọ́ ẹ̀ sùn àfáà yẹn pé ó ṣàbòsí sí ẹ̀, wọ́n bá yín dá sí i. Tó bá wá lóhùn ṣe léèwọ̀ fún ẹ pé o ò gbọ́dọ̀ fẹjọ́ sùn àfáà kankan, ibì kan wà tílẹ̀kùn ẹ̀ wà ń ṣíṣí, kò sẹ́ni tó lè tilẹ̀kùn bẹ̀ yẹn, lọ bá wọn sharia panel fẹjọ́ ẹ̀ sùn bẹ̀. Àwọn tó wà ń sharia panel kì í fẹ́ kọ́rọ̀ déwájú àwọn láì jẹ́ pé àwọn àfáà tí wọ́n nígbàgbọ́ sí tó wà lórí súnà ti bá wọn dá sí. Tí wọ́n bá yanjú ẹ̀ tì ni wọ́n fẹ́ kó máa tì wá sí ọ̀dọ̀ àwọn. Tẹ́lẹ̀ yìí bá ti wá ní má sọ fún àfáà kankan torí pé òun ò trust àfáà kankan, ó parí. Lọ fẹjọ́ sùn ní sharia panel ló ń sọ fún ẹ yẹn. So eléyìí wà lára àwọn brothers. Ṣẹ́rí tí wọ́n bá ní kí n máa sọ àpèjúwe ilẹ̀ àkún. Ìkan náà àwọn brothers dáadáa tí n tó ṣẹlẹ̀ yìí fọwọ́ bà lẹ́mìí, ó pè mí lẹ́yìn tó ṣàdúrà tán. Ó nígbà tó ń ṣèwádìí pé kí ló lè mú sísà yìí ṣe irú tó ṣe yìí. Òun gbọ́ táwọn brothers kan sọ pé bóyá torí pé Ustaz Adédèkun ò kí ní sympathy fáwọn obìnrin. Mo ní ṣé wọ́n fún yín lápèjúwe àìní sympathy yẹn? Ó lóun ò tiẹ̀ béèrè. Mo ní ó dà kò tí ì pẹ́ jù. Ẹni kí wọ́n jọ kí wọ́n fún wa ní àpèjúwe irú ẹ̀. Ọlọ́run ṣe dá gbogbo lectures tá máa ń ṣe fún wọn ó wà lórí atẹ́gùn. Tán bá lọ wò ó, èyí tó bá jẹ́ òṣì ọ̀rọ̀ tí ò sẹ́rì fúnnu ṣẹ̀ríà wọ́n pè mí sákèsí. Kì í ṣe pé máa kó jẹ nìkan, mo tún jẹ Ọlọ́run ọba ní istighfar pé kọ́lọ́run forí jì mí. Ṣùgbọ́n tí ò bá sí ní tó jọ bẹ́ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ò bá ìfẹ́ inú brother kan mu àbí kò bá fẹ́ inú sister kan mu, èwo lẹ̀bi tèmi nù yẹn? Tí mo bá ti jíṣẹ́ ọba tó ní mí, bá ṣáájú ẹ̀dá ṣe ní ká jẹ, èwo ń tèmi pé nìkan fẹ́ nìkan ò fẹ́. Ẹ jẹ́ n fún yín lápèjúwe. Mo sọ kì í ṣe kan kì í ṣe méjì, mo máa ń repeat ẹ̀ lágbà àwọn sisters. Ó lè jẹ́ kan náà àwọn àìní sympathy tí wọ́n ń jú ènìyàn. Wípé sister tó bá gbà yí pé ọkọ òun láàfáà, àáfáà ẹ̀ wá jẹ́ni tóun ò lè fẹjọ́ sùn táàárín àwọn bá ń dàrú, ó bẹ́tà kó lọ fẹjọ́ sùn àwọn tó rò pé wọ́n lè bá òun bá sọ̀rọ̀ kó tó kẹ́rù kúrò ní ọkọ. Ṣùgbọ́n tí n tó ń ṣe wọ́n bá ti ń ṣe wọ́n, bóyá ọkọ dédé fẹ́ àwó láì jẹ́ kó rò tẹ́lẹ̀ ní o, àbí ẹ̀tọ́ kan ló rò pọ́kọ́ fi dùn òun, wọ́n lè bínú kẹ́rù kúrò nílé, wọ́n á kó lọ sílé dádì wọn. Wọ́n ní sísítà tó bá ṣe bẹ́ẹ̀, tọkọ ẹ̀ bá fẹjọ́ sùn èmi, níjọ́ tílé dádì ẹ̀ bá sú tó padà wálé brọ́dà yẹn, àtúnkì welcome ni o. Àìjẹ́ bẹ́ẹ̀, tí wọ́n bá fẹ́ lọ bẹ́ẹ̀ lé dádì ẹ̀, kọ́kọ́ ẹ mẹ́wù lọ́rùn kó lọ, èmi ò ní bá wọn débẹ̀. Wọ́n ní a'udhu billah, tẹ́mi bá ń bá yín ṣe yẹn, mo ti ń fún àwọn sisters lẹ́tọ̀ọ́ pé tó bá ti ń ṣe kẹ́rẹ́, ẹ máa lọ lé yín nìyẹn, ẹ máa lọ lé bàbá yín. Ẹni bá ti rò pé mi ò tó fẹjọ́ sùn kó tó lọ lé bàbá ẹ̀, èmi kọ́ ni máa wá mẹ́wù lọ́rùn pé mo ń lọ bá wọn bẹ̀bẹ̀ lé bàbá yẹn.
ìyẹn ó lè jà ní sympathy lójú yín torí pé sísítà kan ti fẹjọ́ mi sùn, ó fẹjọ́ mi sùn dé òkè òkun wípé ustaz yẹn rorò, mo ní tó bá jẹ́ ru eléyìí mi ò kúrò lórí ẹ̀ o. àbí kẹ́lòmíì sunkún dé kó ní bákanbàkan àwọn jọ dáwó kọ́lé ni kìnìkan ó ṣe bákan wọn ni tó bá jẹ́ ní tóun sọ ni kó jàǹbá àmánà ààyè ọ̀tọ̀, ṣùgbọ́n tó bá ní ọkùnrin ṣe fẹ́yàwó èmi ò ní rò pé yìgì ẹ̀ ò so o, ó wá ṣe é lọ́nà tó tọ́ kó fi ṣe é, ó ṣe lọ́nà àìtọ́ ọ̀rọ̀ míì nìyẹn o. ṣùgbọ́n tó bá jẹ́ ní tó fẹ́ ni pé kí n sọ wípé yìgì tó so yẹn sẹ́ kò valid, moment tó ti pè mí rí tó ní ọkọ òun lọ gbé girlfriend wálé, mo ní girlfriend àbí kí ló sọ, ẹni tó ń pè ní girlfriend ni ìyàwó tí wọ́n fẹ́ lé tóun ò recognize pé ìyàwó ni, bẹ́ẹ̀ sì ni bọ́dà yìí lọ ṣe ákùdù ni, ṣùgbọ́n ògede pé ọ̀nà tó gbé gbà kò tẹ́hun lọ́rùn, girlfriend ni. ní tó bá jẹ́ yẹ̀mí kì í dá sáàárín ọkùnrin àti girlfriend o, tó bá jẹ́ ọ̀rọ̀ girlfriend wábòmí lọ fẹjọ́ yẹn sùn. tí irú yẹn náà bá fẹ́ ròyìn mi of course á ní ustad ní sympathy fáwọn, ó fẹ́ kí n bá yín dá sọ̀rọ̀ pé bóyá bọ́kọ ẹ ṣe déédé fẹ́yàwó láì sọ fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn, etí náà la máa fi gbọ́, ẹnu náà la máa fi dá. ó wá ń pe ẹni tí wọ́n fẹ́ lé ẹ ó ń pè ní girlfriend lẹ́yìn tí wọ́n ti ṣe akdo nìka, ṣé n tó ń sọ fún mi ni pé nìka yẹn ò valid, ìwọ nímọ̀ ẹ̀sìn dé level yẹn, ó dá padà sí lẹ́nu, mo ní èmi ò dá sọ̀rọ̀ girlfriend. tí irú ẹni yẹn bá fẹ́ ròyìn ní anime ní sympathy bẹ́ẹ̀ ni, ṣe rí àwọn tó bá jọrọ àwọn wọ̀nyẹn èmi gan ò tẹ́ ẹ létí kí wọ́n praise mi, but mo fẹ́ kẹ́ ẹ láti yín dáadáa. ẹni tó bá sọ fún yín pé arorò sáwọn sisters ẹ ṣáà máa béèrè pé aspect wo, tó bá jẹ́ ní tíṣẹ̀rí à ń sọ tí ò wù wọ́n gbọ́, àwa náà ò sọ pé ẹni tó fẹ́ gbọ́ ohun tó tẹ́ lọ́rùn ní kó wá ságbo wa, mo máa ń kàn mọ́ wọn létí pé ẹni tí ò fẹ́ kọ́kọ́ òun ó fẹ́yàwó míì bó ṣe lè wù kó rọrọ̀ tó, bó ṣe lè wù kó níkápẹ́ ẹ̀ tó, ó tètè kìlọ̀ fọ́kọ ẹ̀ pé kó má rìn ságbo mi. bẹ́ẹ̀ ni èmi ò sí nínú ẹni tó máa sọ yí pé tí nǹkan bá le fún ẹ tó ò rówó ná fẹ́yàwó kejì, ìyàwó tó fẹ́ ní ó lànà arzikì tí ò sí, mi ò sọ bẹ́ẹ̀ o, ṣùgbọ́n wọ́n tó bá rò pé o ní tó lè fi gbọ́ bùkátà lórí tó wà nílé àti míì tó fẹ́ má jẹ́ kí bẹ̀rù pé bóyá àwọn in-laws ò ní fẹ́, bóyá àwọn kan á ní kò tí ì tó ṣe, tí wọ́n bá wà ṣúọ̀ pé o tó ṣe wàá pé ojúṣe ẹ, àwọn òmẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ látara kò fẹ́yàwó. tó bá jẹ́ gbogbo eléyìí làwọn sisters yìí kó sórí tán fi ní wọn ò ní sympathy fáwọn kí wọ́n máa lọ ságbo bí tí wọ́n ti ní sympathy fún wọn, kò jù bẹ́ẹ̀ náà lọ. so but tàwọn sisters là ń sọ yìí, tàwọn brothers wà lára wọn, ẹni tó ti mọ ibi tóun ń lọ tó fẹ́ fi ọ̀rọ̀ àáfàá náà ṣèkẹ́wọ́ ó pọ̀ nù wọn, irú wọn ló máa fẹ́yàwó tán tí ò ní ṣẹ̀tọ́, tí a tún máa bínú pé ìyàwó òun gbọ́rọ̀ àáfàá kan ó fi ń ṣe nínú ilé òun. so mo bẹ̀ wọ́n torí tọlọ́wọ̀n ọba káwọn náà máa tún àárín àwọn àtọlọ́wọ̀n ọba ṣe tí wọ́n bá ń bá àwọn ìyàwó wọn lò. ẹni tó ṣàdéhùn fóun á ṣe nǹkan báyìí láti fi ríyàwó fẹ́ tí ò wá pé àdéhùn yẹn mọ́, ṣebí àáfàá ni, àáfàá ló ní kó ṣàdéhùn kó má pé bí. rárá, ó ṣe wá di ẹ̀bi àáfàá tá àáfàá bá ní báyìí lọ́lọ́run bá sọ, báyìí l'Ànábì sọ. ẹni bá wo fídíò tí mò ń sọ yìí a rí ibi tí sísá yìí ti ń sọ wípé bóyá ọkọ ò ṣàwọn nǹkan kan tóun béèrè, ó dẹ̀ ń sọ ẹ̀rù tí ẹ̀ bá pé àwọn àáfàá yín ti kọ yín pé kẹ́ ẹ ṣe báyìí. tó bá jẹ́ ní táwọn àáfàá sọ bẹ́ẹ̀ ni a dúró lórí ẹ̀, kí sì la sọ, alẹ́ ni tó bá ń lọ́kọ tó ti bímọ síbì kan rí, ọmọ tó mú bọ̀ wálé ọkọ tuntun, àfi tó bá jẹ́ pé àdéhùn ló wà láàárín òun àtẹni tó fẹ́ fẹ́ yẹn pé
òun á bá gbọ́ bùkátà ọmọ yẹn. Tí ò bá fi àdéhùn gbà á, ọlọ́run ò di ẹrù ọmọ tó ń mú bọ̀ kò dírú ọkọ tó ṣẹ̀ fẹ́. Bí mo ṣe sọ yìí náà ni mo máa ń sọ, ẹni tí ò gbọ́ tẹ́lẹ̀ kò tún gbọ́. Ṣùgbọ́n mo mọ̀ yín ẹ̀yin sisters, mo mọ̀ yín torí pé ẹlòmíì ò ṣàìmọ̀ pé ní tá a sọ yìí náà ni ṣẹ̀ríà sọ. Bóyá ọkọ ló wá ṣe ní tí ò wú, àwa ló ń fi kanra ẹ̀ mọ́ wípé àwa la kọ́ ọkọ òun níkọ̀ọ́kùkọ̀. Ṣé ká lè yé bẹ́ẹ̀ sọ ni? Mẹ́ntẹ́ ń bá díẹ̀ màá yé sọ torí pé kò tẹ́yìn sisters lọ́rùn, àbí torí pé tẹ́ bá ti ń polongo pé mi ò ní sympathy màá máa wá sọ èyí tí ó tẹ́yìn lọ́rùn. A'udhu billah, a jẹ́ pé iṣẹ́ yín ni mò ń jẹ́ kí ìṣiṣẹ́ ọlọ́run bá mọ̀. So kẹ́ ẹ gbọ́ yẹn dáadáa, kí brother tóun náà wá ń fi ojú kòkòrò nítorí ṣàdéhùn tí ò ní kápá àti ṣe kóun náà páyọ̀ ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó pọ̀ ní ẹ̀yin brothers náà, but mò ń kì yín lọ́kàn. Tẹ́ ẹ bá fúnlẹ̀ mọ́ra yín tán ẹ̀yin sisters, ẹ̀yin nìyí ẹ máa jẹ́ o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin nìyí ẹ máa jẹ́, torí tẹ́ ẹ bá ń bá lọ báyìí a máa túmọ̀ sí pé ohun tí wọ́n pè yín náà lẹ jẹ́ o, aláìmoore. Tí brother bá ṣèlérí pé mọ́mọ́ ẹ wá kẹ́mi ẹ̀ ò lè wà lọ́nà kan, màá gbìyànjú àti bẹ́ẹ̀ gbọ́ bùkátà ẹ̀. Ṣó túmọ̀ sí pé gbogbo ìgbà tó bá ti tẹ́wọ́ ó gbọ́dọ̀ fi nǹkan òun lé ẹ lọ́wọ́ ni? Ọmọ tí wọ́n bí fèmí nínú ilé mi, wọ́n ń tọrọ nǹkan míì pé àwọn fẹ́ fi gbọ́ bùkátà fún, tí màá ní ẹ mú sùúrù kò tíì sí, tí kìí ṣe pé wọ́n gbọ́ àtọ́ lọ́dọ̀ mi. So tọkọ bá ní mú sùúrù kò tíì sí, kìí ṣe pé ó ní òun ò ní bùkátà yẹn gbọ́. Ó níbi tó pin brother lẹ́mìí dé kóun náà tó sọ náà. So gbogbo eléyìí kí ni tó máa kó bẹ́yìn sister níyà ni pé tó bá yá ẹ kàn rí i pé ẹni bá ti lọ́mọ, bó ṣe lè wù ká fẹ́ pàrọwà fáwọn brothers pé ẹ dákun ẹ ṣàánú ẹ̀ kẹ́ ẹ fẹ́, ó lè má rí èèyàn fẹ́ o. Torí ohun tó máa ń pàwọn brothers láyà náà ni pé tí wọ́n bá wọlé tán, mo fẹ́ assist láti fi ṣe sàdákà, kò ní rí bẹ́ẹ̀ mọ́. Kódà tó bá wà wọ́n ṣe tí ò sí kápá ẹ̀, wọn ò ní understand. Ó jọrú nǹkan tó ṣẹlẹ̀ yìí náà. So àwọn ẹ̀kọ́ yẹn mo bẹ̀ Ọlọ́run ọba ẹ̀kọ́ jẹ́ pé dáadáa náà ẹ̀ la máa kọ́. Aburú ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀, kódà mò ń sọ fẹ́yàn kan ní àná, mo ní sister tó ti lọ́mọ tó jẹ́ pé tí n bá ń wá brother fún wọn, mo máa ń bẹ̀ wọ́n pé láníyàn kò fẹ́ bá gbọ́ bùkátà, kọ́lọ́hún ṣínà bí wọn náà ṣe rí àrísìkí tààrà látara pé o láníyàn kò fẹ́ ṣe dáadáa yìí. Mo ní bóyá màá dẹ́kun àti máa sọ̀rọ̀ ẹ̀. Ẹni bá ti lóhun ò fọlọ́mọ kò fọlọ́mọ náà nìyẹn, kò jù bẹ́ẹ̀ náà lọ. Máa bá wọn pàrọwà pé sísítà mi ẹni ire ni, Ọlọ́run ò ní kó ṣe kò ń gẹ ẹni ire ní first marriage ẹ̀ ní ìgí fi tú, kò ní ìdí kí n máa sọ yẹn mọ́. Bẹ́ẹ̀ ni tó máa túmọ̀ sí pé ẹni bá ti rọ́lọ́mọ akóbàjẹ́ àṣà ni, kí ẹ mọ̀ pé ẹ̀yin náà lẹ súnra yín sí o. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀, ọ̀nà tẹ́ fi ọwọ́ ara yín tẹ́ fi gbẹ́ òun náà lẹ fẹ́ máa tọ̀ yìí. So bó ṣe jẹ́ nìyẹn. Ṣe rí níṣe ìjẹta yìí, mo ń sọ fẹ́rù Ọlọ́run kan, mo ní mi ò ní TikTok app lórí fóònù mi tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n fi fídíò sísítà wa ránṣẹ́ sí mi, mo ní láti download TikTok kí n tó lè rí wò. Mo wá ń sọ, mo ní ṣe ló dàbí ẹni pé torí àwọn ẹlẹ́hàá lọmọ China ṣe TikTok. Wàláhì ó yà mí lẹ́nu. Tí Facebook là ń sọ tẹ́lẹ̀, nígbà tí mo rí bí wọ́n ṣe ṣí sórí TikTok àti yánmayànmá tí wọ́n ṣe ń bẹ̀, mo ní subhanallah, àṣé mi ò rí nǹkan kan tẹ́lẹ̀ lórí Facebook. Gbogbo eléyìí náà lórúkọ pé a fẹ́ free, a fẹ́ ní liberty.
àbí a fẹ́ tajà ni. Mo wá ń rán ẹni yìí létí, mo ní wọn ò ní sympathy fún sister, wọn ò ní sympathy fún sister. Ṣé wọ́n gbàgbé wípé ńjọ́ kan tọmọbìnrin kan nínú àwọn ọmọbìnrin wa tí wọ́n ń lo jilbab, tí wọ́n ń lo niqab, tó lóun lè kọ́ wọn bó ṣe jẹ́ pé láì jáde kúrò nínú ilé ọkọ obìnrin lè máa rí bísínẹ́sì ṣe, kí la pè é pé kó wá kọ́ wọn fún? Ṣebí n tó wù wá náà ni pé ààlà Ọlọ́run ẹ má dá kọjá. Tọ́lọ́run bá ní kẹ́ lè jókòó sílé ọkọ yín, kẹ́ ẹ ṣọmọlúàbí yín, ṣé léèwọ̀ fún yín tẹ́ bá lè pawó ń bẹ̀. Ó dẹ̀ lóun máa kọ́ yín, ó kọ́ wọn èyí tọ́lọ́run ní kó fi ṣe dáadáa nínú wọn fi ṣe dáadáa. Èyí tó ti láníyàn pé òun fẹ́ yàwọ́ tẹ́lẹ̀, ó yàwọ́ sórí social media. Kíní yẹn ń jẹ́ èébú fún wa. Ṣùgbọ́n sì ti máa ń fọ̀ rèé. Ẹni bá ní exposure tá a fún wọn sí bí wọ́n ṣe ń tajà pẹ̀lú laptop táwa gbà lérò pé á jẹ́kùn lọ́wọ́ fún jíjókòó sílé ọkọ, tó bá lóun ló sọ wọ́n di tí wọ́n dà, mo ní tó kọ́lọ́run foríjì wá, Ọlọ́run mà ní ọ̀tá àfi ṣe. Ó fẹ́ jọ kẹ́nìkan sọ yí pé ẹni tó kọ́ ọmọ ẹ̀ ní laptop lílò, tó kọ́ ní computer literacy, òun ló kọ́ ọmọ ní yahoo. Kò sí yàtọ̀. Ẹni tí wọ́n ń sọ nìyẹn. Ara ìní sympathy fáwọn obìnrin bẹ́ẹ̀ ṣe ń sọ náà ló sún adé bẹ́ẹ̀. Pé káwo dáadáa tẹ́yìn náà lè fi ní tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ tẹ́ ẹ bá tiẹ̀ sọ pé ẹ fẹ́ gbélé ọkọ yín bọ́lọ̀ ń ṣe pa yín láṣẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tẹ́ ẹ̀ ń fẹ́ ni pé ká sọ fún yín pé rárá, jókòó sílé ọkọ yẹn zamani ẹ ti kọjá lọ, kò bá gbà mú, ìyẹn ni sympathy fún yín. Kéèsì yín ọmọ ẹdìẹ tó ní wọn ò jẹ́ kóun lọ àkìtàn lọ jẹun ni, kí wọ́n fi lẹ̀. Ṣèbáṣà tó fẹ́ gbé wà lákìtàn, tí wọ́n bá tú yín lẹ̀ kẹ́ ẹ gba òmìnira báwọn tí ìṣe mùsùlùmí ṣe gbà á, ibi tẹ́ ẹ bá yí ẹ̀yà ara yín dé ẹ̀yin náà máa bá ń bẹ̀. So ìkan táwọn ò ní ṣe rèé pé kó wá jẹ́ pé irú tẹ́ ẹ fẹ́ gbọ́ láà máa sọ ní halkọ tiwa, a'udhu billahi, adépéṣẹ́ yín là ń jẹ́ kì í ṣiṣẹ́ Ọlọ́run. Wàláhì lópin ìgbà tí kì í ṣe pé gate fee lẹ fi wá sí halkọ mi, ẹni tí ò fẹ́ kíyàwó ẹ̀ wá kó tètè kìlọ̀ fún, kò fẹ́ kọ́mọ òun wá kó tètè kìlọ̀ fún, kò fẹ́ kó wò lórí fóònù kó kìlọ̀ fún. Ṣùgbọ́n pé kí n máa sọ̀rọ̀ èyí tó wù yín gbọ́ kí wọ́n lè ní mo ní sympathy fẹ́yìn sisters, ẹ ṣí o. Àfi tí mo bá mọ̀ wípé ahọ́n gbé mi, mo ṣì sọ tẹ́ẹ̀dẹ̀ fẹ́ rí ẹ̀ hàn mí, màá kó jẹ́, màá tọrọ àforíjì Ọlọ́run ọba. Ṣùgbọ́n pé kó lè jọ sympathy, tẹ́ ẹ bá ń bínú pé torí pọ́kọ yín fẹ́yàwó míì tí kì í sì ṣe pé kò tó bùkátà yín gbọ́, ẹ̀ ní rí support tèmi. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹni tó lóun fẹ́ ṣe, ẹ wo àpèjúwe yẹn tí ẹ ti pọ̀ jù, kí fídíò yín má gùn unnecessarily. Mo ti ṣèlérí pé ìbánu tó nídìí kí n sọ náà ni máa sọ. So àrùn ara brothers wà lára brothers, lára sisters wà lára sisters. Tẹ́nì kíní kejì yín bá ti ń ṣìwà hù, ẹ má jẹ́ kó jáwọn àáfàá súnà lẹ́ẹ̀ máa fẹ̀ bí ẹ̀ fún. Mo fi Ọlọ́run ọba búra. Ọkọ tó bá lóun ò fẹ́ kíyàwó òun ó gbé problem wá sọ́dọ̀ mi, ó dín mi lẹ́rù ni o. Torí time tí mo fi ń ṣe à ń ṣe reconciliation ó pọ̀ ju tèmi gan lè afford lọ. Mò ń rọ́jú ṣọ̀pọ̀lọpọ̀ ẹni. So tẹ́nìkan bá ti ní kíyàwó máa fẹjọ́ sùn mí, arábìnrin má wàá rojọ́ wájú mi mọ́, béèrè àáfàá tó fẹ́ kó lọ fẹjọ́ sùn. Tó bá wá ní rárá kò sáàfàá kankan tó lè fẹjọ́ sùn, ìyẹn fẹ́ máa mú ẹ̀sìn ni. Ibì kan wà tílẹ̀kùn ẹ̀ wà ń ṣíṣí all the time. Wọn ò bí ọkọ kan dáa kó sọ pé ò lè gbẹ́jọ́ lọ bẹ́ẹ̀. And that is the Sharia panel. Bẹ́ẹ̀ ni, àwọn Sharia panel náà kì í fẹ́ káwọn ẹlẹ́hàá máa wá fẹjọ́ sùn àwọn lemọ́lemọ́, ni wọ́n ṣe máa fẹ́ káwọn àáfàá tí wọ́n nígbàgbọ́ sí kán máa bá wọn dá sí kéèsì wọn. Á dín ẹrù tiwọn náà kù. Ṣùgbọ́n tọkọ bá ti wá ní rárá kò sẹ́ni tó lè fẹjọ́ sùn, ṣé wàá máa yan ìyàwó ẹ̀ jẹ kó má lè fẹjọ́ sùn anybody? Kó lọ fẹjọ́ sùn àwọn oníṣẹ̀ríà. Àwọn oníṣẹ̀ríà panel wọ́n mọ òfin ìgbàlódé tó jẹ́ ìtì ìjọba ìlú wa, wọ́n sì mọ òfin Ọlọ́run ọba, wọ́n á dá ẹjọ́ yẹn sí ibi tó bá yẹ kí wọ́n dá sí.
àwọn onísọkúsọ náà tí wọ́n ní ustaz ní sympathy fáwọn sisters, àìní sympathy yẹn ẹ kó jáde, ẹ fi ṣẹwọ́ sáwọn sharia panel kí wọ́n sọ ojú tẹ̀sìn ní kí wọ́n fi wò ó, kí wọ́n sọ fún yín ṣẹ gbọ́. ṣùgbọ́n kọ́kọ́ kan tóun fúnra ẹ ti yàmà tí ò lẹ́sìn ọlọ́run ọba ṣe, kó wá nítorí pé àwo òun wá fẹ́ ṣẹ̀sìn, ìkọ́kùkọ ni wọ́n ń kọ́, òun ò tí ì fẹ́ kí àwo òun lo jilbab. Wọn kì í bá ní náà o, ọ̀ràn yẹn ni jilbab. ní kọ́ọ̀bù la lè sọ pé ẹnu àwọn àwàfà ò kò lé lórí, ṣùgbọ́n dáadáa ni. tọkọ bá ní kó o má lò yẹn agbọ́bọ̀, ọkọ ló ò lè lo jilbab, ọ̀ràn yẹn ni. ọ̀ràn yẹn ni. tó bá ní ustad kan ló kó sí ẹ lórí ló ń kọ ẹ níkọ̀ọ́kùkọ̀, sọ fún pé àwo òye sọ. àbọ́kọ tó ní ìyàwó òun nígbà kan táwọn òbí òun bá ń ṣe birthday, ó máa ń bá wọn dáná ẹ̀, ó máa ń bá wọn ṣe gbogbo wọn gbogbo pẹ́ńpẹ́ fúrú yẹn, kò bá wọn ṣe mọ́, àbí ó lóun ò lè kúnlẹ̀ kí wọn mọ́. àwo ò ní kíyàwó kan ó yájú sí àwọn òbí ọkọ ẹ̀ o, ṣùgbọ́n tó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún ọkọ pé kó o bá wọn sọ tó ò rí sọ, ṣáà wàá ní tó dá lójú pé ẹ̀sìn ọlọ́run ò fààyè gbà kó máa ṣe lọ láti máa fi wáyọ̀ náà àwọn òbí ẹ̀ bí. gbogbo orú eléyìí a rí nínú àwọn brothers náà jẹ́ pé àwọn àáfàá làwọn náà ń yọnu sí. wọ́n láwọn àáfàá yẹn wọ́n kàn ń da orí àwọn obìnrin rú ni. mo bẹ̀ yín torí tọlọ́run ọba, ẹni tó bá lọ́rọ̀ gbọ́ kó mọ nǹkan tẹ́sìn ọlọ́run ọba tó ní ká sọ, kó mọ ohun tóun ìfẹ́ ẹnu tòun kọ̀, ṣùgbọ́n kó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ la gbọ́dọ̀ sọ ọ́. A'udhu billah. iṣẹ́ tí ń là ń jẹ́ ń gbà yẹn kì í ṣiṣẹ́ ọlọ́run ọba mọ́, ọlọ́run má sọ wá dìdàkudà. so mo bẹ̀ gbogbo ẹni tí ó rọ́jú pa ìbínú àbí tara ẹ̀ mọ́ra pé káwọn fi mọ kí làlàyé tí mo fẹ́ ṣe, mo bẹ̀ wọ́n pé kí wọ́n jọ̀ọ́. bí mo ṣe sọ pé arábìnrin ti tọrọ àforíjì, mo sì ti foríjì, láì wo kí ni ìdí tó fi ṣe ń tó ṣe, kí ni àwíjàre tóun kó kalẹ̀ tí ò jọ àwíjàre lọ́dọ̀ mi, láì wo mo ní mo foríjì, kọ́lọ́run foríjì mi náà. mo bẹ̀ yín torí tọlọ́run, ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú, tá a bá tiẹ̀ fẹ́ ní àsọlé lórí nǹkan tí mo sọ yìí, kó má jẹ́ ní tí ó tún túbọ̀ bà arábìnrin yìí nínú jẹ́. ẹ dákun torí tọlọ́run ọba, àbámọ̀ tí mo rò pé ó ti kó ìyẹn náà ti tó. ibi tó bá nídìí pé kẹ́ ẹ ṣe wá sí nígbà táwọn sisters míì táwọn náà lè nírú ẹ̀ lẹ́mìí tí wọn ò gbé jáde tí wọ́n á fi kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ kọ́rọ̀ yín ó mọ níbẹ̀. àtèmi àtẹ̀yin, ọlọ́run dákun má dojú ẹ̀sìn wa rú o. mo dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n show concern. ọlọ́run dákun máa bá mi gbẹ̀rí ẹ̀yin náà jẹ́. ẹni tá a mọ̀ lọ́mọlúàbí ni yín, ìdàkejì ẹ̀ ọlọ́run má fi ròyìn yín fáráyé o, ọlá ilaha illallah, má sì jẹ́ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ọlọ́run ọba. subhanakallahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruk wa atubu ilayk. wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.